kú dédé àsìkò yìí o gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire àti dé bá a ṣe máa ń dé láti iléeṣẹ́ wa ní The Gist Media níbi tá a ti ń tẹ́ pẹpẹ ètò our culture àṣà àti ìṣe ilẹ̀ wa. ẹ mọ̀ bá wa ká lọ lórí ètò. àwọn òrìṣà méje ìṣẹ̀báyé tó di ilẹ̀ gbogbo àgbáyé mú òun ni a fẹ́ yànnà náà rọ̀ lé lórí lénìí. àwọn Yorùbá gba àwọn òrìṣà bíi aṣojú tàbí ìránṣẹ́ Olódùmarè, alárinà tàbí alágbàwí ni wọ́n jẹ́. èrò àwọn Yorùbá ni wípé Ọlọ́run fẹ́ràn àwọn òrìṣà yìí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọlá. ọ̀kànlénírínwó ni àwọn òrìṣà tá a ní nílẹ̀ Yorùbá. lára wọn ni Ọbàtálá, Ọ̀rúnmìlà, Èṣù, Ṣàngó, Ògún, Ọ̀ṣun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ mọ bá wa like, ẹ mọ bá wa share, ètò ń gbé túbọ̀, ẹ mọ bá wa ká lọ. lára àwọn òrìṣà méje ìṣẹ̀báyé, ara wọn ni Èṣù. Èṣù jẹ́ òrìṣà tó lágbára púpọ̀ tó sì jẹ́ ìránṣẹ́ láàrin ayé, àgbèdè méjì òun ọ̀run. Èṣù sì jẹ́ ọ̀kan lára àwọn òrìṣà tó máa ń tọ́ àwọn òkú sọ́nà lẹ́yìn tí wọ́n bá papòdà. àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ sì gbàgbọ́ wípé Èṣù la máa ń ké pè tí ohun bá dàrú, tí ènìyàn bá sì ń wá ọ̀nà àbáyọ. bákan náà ẹ̀wẹ̀ ni wọ́n rí ẹ̀mí Èṣù gẹ́gẹ́ bí òrìṣà rékèrékè tí ó máa ń tan ènìyàn jẹ. aṣọ pupa àti dúdú ni a mọ̀ mọ́ òrìṣà yìí, tí wọ́n sì ń lo ata wẹ́wẹ́, tábà mímu àti oúnjẹ gbígbóná láti fi bọ òrìṣà yìí náà. nínú àwọn òrìṣà méje àbáláyé tó di gbogbo ilẹ̀ àgbáyé mú, ẹlẹ́ẹ̀kejì ẹ̀ ni Ògún. Ògún jẹ́ òrìṣà àkúnlẹ̀bọ tí gbogbo àwọn èèyàn gbà pé olóṣè kejì tó lágbára jù nínú gbogbo àwọn òrìṣà méje tó di ilé ayé mú. Ògún tí gbogbo àwọn ènìyàn mọ̀ pẹ̀lú irin, ó máa ṣiṣẹ́ ìwòsàn tó sì jọba lórí gbogbo ohun tí a fi irin dá. àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ gbàgbọ́ wípé abiyamọ tòótọ́ ni Ògún, tó sì máa ń ṣe àtìlẹ́yìn fún àwọn ọmọdé àti ìdílé. òun sì ni wọ́n pè láti búra tàbí láti rin ìrìn àjò. wọ́n gbàgbọ́ pé òrìṣà kan tí kì í sinmi ni Ògún jẹ́, tí sì máa ń fi ẹ̀jẹ̀ wẹ̀ bí omi. Ògún ò ní fẹ̀jẹ̀ wa wẹ̀ o. nípa bàbàrì, ẹnikẹ́ni tó bá yọ ẹ̀jẹ̀ lára ó mọ gbọ́dọ̀ súnmọ́ ibi tí Ògún bá wà. láti bọ Ògún, wọ́n máa lo ewé ní ẹ̀bá ọ̀nà, irin, ẹ̀jẹ̀, àwọn ohun ìjà, ẹran, ògógóró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọbàtálá jẹ́ ọ̀kan lára àwọn òrìṣà méje àbáláyé tó ní ìwà tútù pẹ̀lú ẹ̀bùn ìtúsílẹ̀ àti àlàáfíà. ṣùgbọ́n Ọbàtálá yìí ni àwọn olórìṣà ìbílẹ̀ gbàgbọ́ wípé ó máa ń ṣe ìtúsílẹ̀ fún àwọn àkàndá èèyàn. Ọbàtálá ló ní sùúrù jù láàrin àwọn òrìṣà méjèèjì yìí, tó sì máa ń ṣe ìdájọ́ òdodo. òrìṣà yìí fẹ́ràn àwọn ènìyàn tí kì í ṣalára gbígbóná, tí wọ́n sì lè kó ara wọn ní ìjánu. aṣọ funfun ni a mọ̀ pẹ̀lú Ọbàtálá, tó sì máa ń ṣiṣẹ́ ìwòsàn fún àwọn tó bá ní àìlera, pàápàá àwọn àkàndá ẹ̀dá. bẹ́ẹ̀ sì ni Ọbàtálá kì í gba ọtí kíkan rárá, yàtọ̀ sí omi, mílíkì, ṣúgà, ọ̀gẹ̀dẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn òrìṣà tó lágbára jù ní Iyemẹja. Iyemẹja jẹ́ obìnrin lára àwọn òrìṣà méje tó di ilé ayé mú, tó ń gbé nínú omi, tó sì jọba lórí gbogbo omi ńlá. Iyemẹja tó jẹ́ ẹja ńlá nínú odò ni ìbátan Ọ̀ṣun tó jọba lórí àwọn odò kéékèèké. àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ àbáláyé wípé olùpèsè ni Iyemẹja, tó ń pèsè ọmọ, tó sì ń fún àwọn ènìyàn ní ohun mèremère nínú rẹ̀. àmọ́ ó sì lè fa ìbínú yọ bí ẹ̀kún omi tàbí ìjì líle. láíláí káfàtà, Ọya àti Iyemẹja kì í ṣe ọ̀rẹ́ ara wọn, a kì í gbé wọn sí ibì kan náà. àwọn ìrìn àjò lórí omi a máa bọ́ lábẹ́ odò kí wọ́n tó bẹ̀rẹ̀ ìrìn àjò, kí wọ́n lè lọ ní ìrọ̀wọ́rọsẹ̀. ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn òrìṣà
tó lágbára jù ní ilẹ̀ adúláwọ̀ ní Ọ̀ṣun. Ọ̀ṣun yìí ni wọ́n máa ń bọ̀ tí wọ́n bá wá nǹkan ayọ̀, pàápàá ọmọ tuntun jòjòló. Ọ̀ṣun kì í tètè bínú, àmọ́ ìbínú rẹ̀ ó kọjá òṣùwọ̀n rárá. Àwọn èròjà tí wọ́n fi ń bọ Ọ̀ṣun ni omi, mílíkì, oyin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òrìṣà ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn òrìṣà àbáláyé tó gbóná yẹ́rìyẹ́rì ni Ṣàngó. Ṣàngó jẹ́ ọ̀kan lára àwọn òrìṣà tó gbóná janjan tó sì ń rọ̀jò iná tí irin bá kan irin. Ṣàngó ni àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ gbàgbọ́ wípé ó jẹ́ Ọya àti Ọ̀ṣun. Ṣàngó àti Ògún kì í rí ara wọn sójú nítorí wọn kì í ṣe ọ̀rẹ́, nítorí ọ̀tá ara wọn ni wọ́n ṣe. Ṣàngó ló máa ń ṣèdájọ́ nípa iná mọ̀nàmọ́ná tí kì í sì jẹ́ kí ibi ṣẹlẹ̀ sí àwọn olólùfẹ́ rẹ̀ tí ó sì fẹ́ràn obìnrin, orin àti ìgbádùn. Ọya ló kẹ́yìn nínú àwọn òrìṣà méje tó lágbára jùlọ lágbàáyé wọ́n sì máa fi ń rọ́pò Ọ̀rúnmìlà nígbà mìíràn. Àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ gbàgbọ́ wípé obìnrin tó rẹwà ni ó sì wà nínú omi pẹ̀lú agbára láti ṣiṣẹ́ ìwòsàn àti ọmọ bíbí. Èèwọ̀ ńlá ni láti pe Ọya, Yemọja àti Ọ̀ṣun papọ̀ lẹ́ẹ̀kan náà nítorí ọ̀tá ara wọn ni wọ́n ṣe. Wọn kì í rí Ọya sójú àfi tí a bá pe àwọn òrìṣà méjèèjì yìí papọ̀ nígbà kan náà. Níbi ìyàmọ̀ forí àdàgbà ètò kalẹ̀ sí láti iléeṣẹ́ wa The Juice Media tó ń ṣagbátẹrù our culture, àṣà àti ìṣe ilẹ̀ wa. Tẹ́ ẹ bá fẹ́ polówó ọjà, ó yẹ fẹ́ kí iléeṣẹ́ wa ká bá yín gbé àwọn àṣà àti ìṣe lárugẹ ní ẹ kàn sí iléeṣẹ́ wa á dá yín lóhùn. Ẹ máa bá wa like, kẹ́ máa share, kẹ́ máa post ẹ̀. Ọ̀pọ̀ onírúurú ẹ̀bùn ló pọ̀ nílẹ̀ yàtọ̀ fẹ́yìn olólùfẹ́ wa láti iléeṣẹ́ wa ní The Juice Media. Our culture lètò àṣà àti ìṣe ilẹ̀ wa, ẹ máa bá wa ká lọ.